Africa Content TV. Máa jẹ́ kí n dẹ́ni ẹ̀yìn láríwá ìlú mo bẹ̀bẹ̀ ọ̀tá ẹ̀. Ìwọ ló gbé mi sípò yìí o, ọ̀tá pọ̀ gan-an ọlọ́run. Bí ó ṣe wá bàjẹ́ èsì wù, ó máa ṣẹ̀yìn. Sọ́láhùn lókè òsì mọ́ nìyẹn létí kọ́ ẹ̀sìn ìṣubúra. Ọba sátìrà mo ní ti gbé ìjà mi jà náà. Ọba ti gbẹ́ kún àlàdúrà. Ẹ ṣé. Ọba ti gbẹ́ kún àlàdúrà. Ẹ ṣé o. Ẹ gbé ìjà mi jà. Ọba ti gbẹ́ kún àlàdúrà. Ẹ ṣé. Ọba ti gbẹ́ kún àlàdúrà. Ẹ ṣé. Ẹ̀yin náà gbọ́ mi o. Ẹ gbé ìjà mi jà. Ẹ jẹ́ kí gbàgbà sí àdúrà wọn. Ọ̀rọ̀ mi jọ gẹ́gẹ́ mo gún kí àkúnra. Ọ̀gẹ̀dẹ̀ mo gún kí àkúnra. Ibà ìsúntọ̀ gẹ́gẹ́ igi ọ̀la mo gún o. Ọ̀gẹ̀dẹ̀ igi àkúnra. Ọ̀gẹ̀dẹ̀ igi àkúnra. Ibà ìsúntọ̀ gẹ́gẹ́ igi ọ̀la mo gún o. Wọ́n pa wọ́n lè wọ́n dẹ̀rẹ̀ lóhùn kóhùn ṣe. Báàsù ojú mẹ́rin ló bímọ, ojú kan ò lè tọ́. Ọ̀tá lérí wọn láwọn fẹ́ pààrọ̀ omi dà. Iná lè fi pa, iná lè bomi pa ìràwọ̀ òjò bomi pa ìràwọ̀ ò máa jẹ́ ìpadà. Ètè yìí o. Bóyá wọ́n lè wọ́n bá. Wọ́n ló parí ìbọ̀rẹ́sì, wọ́n tó ń kú ní ọmọ ìlú nínú. Wọ́n ti ń lọ lọ́kẹ̀dẹ́ ní ṣe, ọmọ ìṣe ní bàbá ìṣe. Wọ́n
lóko náà ìṣúná lóko. Ọtí wọ́n sọ, gbogbo ìgbìyànjú yìí lórí alẹ́ yìí. Àwọn kan bẹ́ẹ̀ ní bọ̀rọ̀ wọ́n ní kò ní ṣe oṣù màìsí nínú ọmọ pa màìsí táyé. Bá ṣeré wákàtí ẹ̀rọ kan bí jẹ́nẹ́rà tó bá ti rálẹ̀ màríkà ìyẹn láti ọ̀rẹ́ mu dáhùn sí màá yẹ ọgbà ẹ̀ yóò fẹ́ ṣe ọkọ rẹ̀ ń sìn àdìbàríkà ni mo tọ́ àwọn tó kọ́ mi rè àwọn tó ń tí èmi ò wọ́n fẹ́ mi tó kó àrẹ̀mú. Àwọn àlè àrẹ̀mú wọ́n ní bá a bá ti débi iṣẹ́ tójò náà ká má máa wọ ìgbẹ́jọ bá ti dá ká má sọ pé àṣẹ iṣẹ́ mọ́ ká má ṣeré wọ́n náà tó bá ti lọ́nà ìbáríkà ó lè ti dé wọ́n gba pé àwọn ọmọ wa ní ìhùmẹ́ ṣe kọ́ mi o ó kúrò lórí àwọn ààrẹ kúrò àlè ọba sẹ́ni. Bẹ́ẹ̀ máa má gba àkàrà mọ́ mi ọlọ́run. Máa má gba àkàrà mọ́ mi ọlọ́run. Ọba kò ṣàlékún àdúrà lórí mi ọlọ́run. Bí ẹ̀kú máa ṣe kú ní lẹ́sẹ̀ kó tó lè yọ, ayé máa ṣe ní gbogbo tárílẹ̀ máa ń kó mi yọ. Máa má gba àkàrà máa gba àkàrà sáwọn mi. Orí tí wọ́n yẹ tó bẹ̀rẹ̀ fi ayé hàn, ojúrí tó hàn. Orí tó wá kan bí owó hàn, ojúrí tó hàn. Títí ní tó jọba, níbi iṣẹ́ ló ṣe. Báwo tó máa pè mí lọ́lé láti lé sí o? Àdúgbò sọ̀tẹ̀ lọ àríwá iṣẹ́ la ṣe. Bàbá mi sẹ́yìn dáhùn ìlú ẹgbẹ́ yìí. Ìwọ́n ló fẹ́ gbáàsì, ìdáhùn rẹ̀ lórí ní ọlọ́run. Kí ẹ̀kún ọmọ máa ṣòkú ní ẹlẹ́sẹ̀ kòkòrò tó lè yọ. Àwọn tí yóò ṣe máa járe àwọn tó ṣiṣẹ́. Àwọn tí yóò ṣe máa járe àwọn tó ṣọ́bù. Àwọn tàbí oníṣe láti ń sọ̀rọ̀ ìṣẹ́ ọlọ́run. Máa ṣèrànwọ́ pẹ̀lú ẹ̀ tí ó mọ kíní kan. Lórí mi, má sì lọ títí ìlú ọba mi ṣe àṣetì sí twenty ní lẹ́yìn máa sọ mi. Bàbá ọmọ rẹ lọ. Gbogbo ọmọ ayé máa ń sọ yìí o. Bàbá mi sẹ́yìn láwọn ìjẹ́ ẹgbẹ́ mi. Wọ́n fi mi sẹ́yìn láwọn ìjẹ́ olórin. Ìwọ ló jẹ́ páàsì, ìgbà ìwọ lórí ní ọlọ́run. Kí èdè rẹ̀
náà kí n tọ́ka sí alágbára òní ọlọ́run o ṣàlọ́ fún oṣù ọlọ́run o ayé wá ṣe mí o ìbọ̀tà mi ẹ̀ máa ń borí. Ọ̀rẹ́ mi máa ń rò pé ó gbogbo dọ̀là síkò. Ọ̀rọ̀ ìdílé kan á balẹ̀ mọ́ lálẹ́ o. Àdébí náà lálẹ́ àdóṣùpá. Ọ̀rẹ́ sì máa ń ṣe ọ̀rọ̀ ọ̀gọ̀gọ̀ ni o. Àsìkò wọn fẹ́ tún ní ọ̀gọ̀gọ̀ ni. Ọ̀rọ̀ ara ló lọ́wọ́ àṣẹ tì yẹn.
látàgbọ́ mẹ́wàá o white àti kọjá ládùúgbò yìí mo ṣe látàgbọ́ mẹ́wàá láti lóde alámọ̀ lóko tó dàgbé mọ́kànlá máa bẹ̀rẹ̀ orí ṣùgbọ́n ọlọ́run sọ bẹ́ẹ̀ tó yá ọlọ́run sọ bẹ́ẹ̀ tó ti yá àsìkò tọ́lọ̀ ń lóyà lábẹ̀rẹ̀ yìí o ọmọ tó bá ń sìn ọmọ bàdà bá sùn. ọjọ́ lọ́sọ̀ pé mo lè ní lárí ènìyàn lọ́sọ̀ pé mo lè ní sí. wòlíì lọ́sọ̀ pé mi ò lè ní túmọ̀ kí ẹsẹ̀ ọlọ́run ò sọ bẹ́ẹ̀. ọjọ́ lọ́sọ̀ pé mo lè ní lárí ènìyàn lọ́sọ̀ pé mo lè ní sí. wòlíì lọ́sọ̀ pé mi ò lè ní túmọ̀ kí ẹsẹ̀ ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ènìyàn lọ́sọ̀ pé wọ́n lè ní ṣe. Wọ́n ní lọ́sọ̀ pé ènìyàn lè ní túmọ̀ rárá. Kí ẹ sọ lọ́rùn ẹ̀ sọ bẹ́ẹ̀ sí. Wọ́n ní lọ́sọ̀ pé ènìyàn lè ní túmọ̀ rárá. Kí ẹ sọ lọ́rùn ẹ̀ sọ bẹ́ẹ̀. Ìbàlá ọgọ́ bí èsì. Ọba láyélúwà ẹ ti máa bá tẹ Olúṣẹ́gun Adésínà. Ọba tí ìlú ohun tí ló dá yóò dáyé. Onígbàgbọ́ Lukera 2.